lè wù nínú yẹn bá mi ṣe o torí wọ́n ti máa jẹ́ ọmọ rẹ̀ òní rédíò àyẹ̀dẹ̀ láì máa ṣẹ́. Ẹ káàbọ̀ sórí Adétọ́lá Dọlápọ̀ Media níbi tí a ti máa ń mú àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan wá fún yín láti orí orílẹ̀-èdè wa Nàìjíríà títí dé òkè òkun. Ẹ wo fídíò tẹ fẹ́ wò lẹ́ni ó gbẹ́nu tán, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wo ẹ jẹ́ ká pàdé ní comment section kí ẹ máa comment lórí ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe ọ̀fẹ́ ní subscription kò ná yín lówó, kò ná yín extra data. Ọwọ́ tẹ fi ń subscribe ẹ̀ ní fi gbómọ sí ẹ̀ ní fi rí wàhálà lágbára Ọlọ́run. Nǹkan rí nǹkan ilẹ̀ máa fi ọwọ́ yín ṣe, ojú tẹ fi ń wọ́ ní fọ́bẹ̀ ni tẹ fi ń gbọ́ wa kò ní di. So I come your way again, ó dàbọ̀. Tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba oúnjẹ tí ó tẹ̀ka fún àwọn yòókù sórí rẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ rí i pé ohun tó ń ṣẹlẹ̀ nínú fídíò yìí ó burú jáì. Arábìnrin tá a mọ̀ sí Ẹ̀rọ Àríkẹ́ òun lè rí tó ń gbé àwọn tó ń fún ní ráìsì tó ń gbé wọn ṣépè yìí o ló wá fi èpè bọ́lẹ̀. Èpè ńlá, èpè kàbìtìkàbìtì lórí àwọn tó fẹ́ gba ráìsì. Kò wá túnṣe èpè lásán orí àwọn ọmọ ẹni tó ń gba ráìsì lọ́wọ́ wọn. Òun lárábìnrin yìí ló ń ṣépè yìí fún. Èló ni ráìsì ọ̀hún gangan? Bẹ́ẹ̀ ni, èló ni ráìsì ọ̀hún? Ọjọ́ mélòó náà fẹ́ fi jẹ? Owó ọbẹ̀, owó gáàsì, owó ata ńkọ́? Ìyẹn wà ń bẹ̀ ló wá mú èpè ńláńlá lẹ́ ń ṣe fún àwọn ọmọ ọlọ́mọ wípé ẹ wò ẹnu tèmi kọ́ lẹ ti máa gbọ́ èpè, ṣùgbọ́n ohun kan tá à ń sọ ni wípé kò ń ṣe ohun tó bójúmu tó. Ẹ wo orú ráìsì ọ̀hún, ẹni tó bá jẹ ń bẹ̀ ó ti di dandan onítọ̀hún ti forí képè. Let me tell you something, nǹkan tí kò yé yín ẹ̀yin tẹ́ máa ń ṣe èpè. Yorùbá ní pé mẹ́ta lè pè, ẹni tó ń ṣe èpè, ẹni tó ń ṣe fún àtẹni tó ń fetí gbọ́. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ lòyìnbó ní pé curses are like fowl, they will come back home to roost. Kí ni olóyìnbó sọ báyẹn ni wípé téèyàn bá ṣe èpè, èpè máa ń lọ. Tó bá dọjọ́ alẹ́, èpè á padà wá síbi tó ti ṣe ẹ. So kí ni mò ń try láti sọ ni wípé torí pé ẹ̀ fún àwọn èèyàn ní ráìsì lásán ráìsì ọjọ́ mélòó ẹni tó bá lọ́mọ mẹ́ta mẹ́rin tí ò lè ṣe ju méjì lọ lẹ wá ń ṣe èpè fún ọmọ wọn. No, kò bójúmu tó. Ẹ wò ó, ẹ jẹ́ kí n fi fídíò ẹlẹ́ẹ̀kẹ́ tún gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èpè tárábìnrin túnṣẹ́. Bẹ́ẹ̀ náà rèé kẹ́tù gbọ́ full explanation látẹnu Kedari Art TV. Tó bá jẹ́gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń wo fídíò lórí channel mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yín tẹ fi ń bá wa tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ìyá àwàdà bí ẹ ti wọlé ẹ ní ríbò lọ́sùn, ẹ ní ríbò alálẹ̀ ọ̀sùn ò ní jẹ́ ríbò, ẹyẹ àkọọ́dù ẹ̀ ní ríbò, ẹ wọlé tán yányán ni. Ẹ wọlé àṣẹ òṣèlú ti ẹ̀dùn, àṣọ́ṣèlú dùn. Ẹ̀yin wá gbẹ́rù èyí fún mi ní pé kí n pe èmínú Ọlọ́run ẹ̀pẹ̀rú ẹ̀rí, ẹ̀gbẹ́rú ẹ̀rí fún mi, ẹ wọlé ní èmi lógún ayé yín, ẹ wọlé ní àkọ́ọ́dù. Ìyá wa alájà wa Gbóyèga Oyètọ́lá, ìyá wa alájà wa Kìfáyàtù Oyètọ́lá, àwọn ni wọ́n kó ráìsì kalẹ̀. Ẹyọ kọ̀ọ̀kan wọ́n ní kí n fún yín, àwọn náà ń rí mi báyìí, àwọn méjì ní fún yín. Ẹgbà wo yá máa bọ́ mi lọ́kọ̀. Kálí yín lọ́nà kálí yín. Ẹ má dá lórí sí i. Ẹ má pa eré ìláyé wónú. Ẹ má gba eré ìláyé wónú. Sẹ́ni wà lẹ́yìn ìbọn àtàlẹ́. Obìnrin náà tó dá lóyún. Ìjọ sọ̀rọ̀ ìfẹ́ tó sọ̀rọ̀. Ẹ̀dìbò fún olèwù nínú yẹn bá mi ṣe o torí wọ́n ti máa jẹ́ ọmọ rẹ̀ òní rédíò àyẹ̀dẹ̀ láì máa ṣẹ́. Tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba oúnjẹ tí ó tẹ̀ka fún àwọn yòókù sórí rẹ̀. Kí ló dé ẹ wọ́n ṣe ṣe láìkì rẹ̀ àwọn alásàlá tí wọ́n ti bàjẹ́ jù ọmọ àti òṣèlú òdòdó ìṣe àpilẹ̀kọ̀ fún wọn ṣe láìkì rẹ̀ wọ́n mọ̀ ṣe wọn nígbà tó ṣe wípé níwọ̀n jẹ́ láti yọ wọn ti lè lù àwọn. Ọlọ́run máa ń gbọ́ gbígbé olùkánjú bẹ́ẹ̀ ṣe pèpè fún àwọn èèyàn wọ̀nyí ní ráìsì yìí, ẹ̀yin gan máa padà rí ọwọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé inú fún oúnjẹ fún inú,
tó máa dópin lọ́jọ́ kan òun lẹ fẹ́ fún ọmọlàkejì yín tẹ́ ń ṣépè nítorí òṣèlú. even kẹ́ni tẹ́ ń sọ pé kó wọlé tó bá wọlé ṣó fẹ́ di ọlọ́run sórí ibẹ̀ ni, ṣé kò ní kú òun bẹ́ẹ̀ ni, ṣáwọn kankan ló ti wà ń bẹ̀ kó tó di pé òun fẹ́ débẹ̀ yìí ni, tóun bá tún kúrò ń bẹ ṣẹ́lòmíì ò ní débẹ̀ ni. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń wò mí àti ibi tẹ́ ti ń gbọ́ mi. màá play fídíò kan fún yín sìn kí gbogbo wa jọ rí kájọ wá wò bóyá ó bójú mu. ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń là kọjá lónìí nípasẹ̀ ọ̀rọ̀ la fi bára wa níbi tá a dé lónìí nípasẹ̀ ọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn ń gbọ́ mi tàbí tẹ́ ń wò mí lórí ètò Observers, ẹ bá mi tẹ subscribe button, kẹ́ subscribe sí Kedaria television ní YouTube, ẹ dẹ̀ follow mi ní page àti ní TikTok account. gbogbo ìgbà tẹ́ bá ti ń ṣe léyìí ọwọ́ yóò ní kásálẹ̀ àpò, ọwọ́ tẹ́ fi ń ṣe ẹ ò ní fi gbọ́ ọmọ sìn. àmín. ẹ jẹ́ ká wo fídíò náà. ìyá àwàdà bí ẹ ti wọlé ẹ ní ríbò lọ́sùn ẹ ní ríbò alálẹ̀ ọ̀sùn ò ní jẹ́ ríbò ẹyẹ àkọọ́dù ẹ ní ríbò ẹ wọlé tán yányán ni ẹ wọlé àṣẹ òṣèlú ti ẹ̀dùn àṣọṣèlú dùn ẹ̀yin wá gbẹ́rù ẹ̀yìn fún mi ní pé kí n pé èmi nu ọlọ́nu èmi nu ọlọ́nu èmi nu ọlọ́nu ẹ̀ pẹ̀lú ẹ̀rí ẹ gbẹ́rù ẹ̀rí fún mi ẹ gbẹ́rù ẹ̀rí fún mi ẹ wọlé ni èmi lógún ayé yín ẹ wọlé ni àkọọ́dù. ìyá wa alájà wa Gbóyèga Oyètọ́lá, ìyá wa alájà wa Kifayat Oyètọ́lá, àwọn ni wọ́n kó ráìsì kalẹ̀ ẹyọ kọ̀ọ̀kan wọ́n ní kí n fún yín, àwọn náà ń rí mi báyìí, àwọn méjì ní fún yín, ẹgbàá wo lẹ máa bọ́ mi lọ́kọ̀. Ẹdìbò fún mọ̀lẹ́ òbí náà yẹn bá mi ṣe orí wọn máa yẹ ọmọ rẹ̀ lè rí àyẹ̀dẹ̀ láì máa sẹ́yìn tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba oúnjẹ tí ó kẹ̀kẹ́ fún àwọn yòókù sórí rẹ̀ ní kílódé ẹ̀rọ ṣe ṣe láìkì rẹ̀ àwọn alásàlá tí wọ́n ti bàṣẹ́ jù ọmọ àti òṣèlú òmìnira ní ṣe pàpẹ́lẹ́ kan fún wọn ṣe láìkì rẹ̀ wọ́n mọ̀ ṣe nígbà tó ṣe wípé ní wọ́n jẹ́ láti yọ wọn ti lè yá. ṣùgbọ́n kókó ọ̀rọ̀ kan tí arábìnrin yìí sọ nínú fídíò yìí òun ló mú mi fẹ́ sọ̀rọ̀. gbogbo alámọ̀ nígbà àsìkò òṣèlú ti dé, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ibi tí àwọn olóṣèlú tí wọ́n rí àwọn ará ìlú tán rí wọn tán dé, ó ti wá di ohun tí ará ìlú kò fẹ́ jámọ́ nǹkan kan lójú àwọn olóṣèlú. ẹ̀dẹ̀ ń kílèmù wípé àwọn èèyàn yìí lẹ fẹ́ ṣèjọba lé lórí, ẹ̀dẹ̀ ń kílèmù wípé àwọn náà lẹ fẹ́ kí wọ́n dìbò fún yín. àwọn tí ẹ̀dẹ̀ fẹ́ ṣèjọba lé lórí, ìgbàgbọ́ tèmi ni wípé ẹ fẹ́ lọ ṣiṣẹ́ fún wọn, lẹ ṣe ń rọ̀ wọ́n pé kán dìbò fún yín láti lè lọ sáà fún wọn ni. ṣùgbọ́n ó ti wá di ẹgbẹ́jọdá báyìí wípé kí àwọn olóṣèlú kan wá máa rọ́bì àwọn tí wọ́n fẹ́ ṣèlú lé lórí. mo kọ́kọ́ máa ń rò wípé bóyá Èkìtì nìkan ni ọwọ́ ibi ti bá wọn. a rí nígbà tá a fẹ́ ṣe ìdìbò Èkìtì bí wọ́n ṣe ń fọ́n búrẹ́dì sójú títì, àwọn ìyá arúgbó, àwọn ọ̀dọ́, àwọn tí ò níṣẹ́, àwọn tí ò rí nǹkan jẹ, tán bẹ̀rẹ̀ sí ní lọ ń ṣa búrẹ́dì tó dẹ̀ jẹ́ tó tini lójú gan ni. pé àwọn tí ẹ fẹ́ ṣe ìlú lé lórí, oúnjẹ ẹ ò lè fẹ́ fún ajá yín lóúnjẹ kẹ máa sọ oúnjẹ sí ajá yín bẹ́ẹ̀ ṣe ń sọ búrẹ́dì lẹ́kìtì nígbà tán fẹ́ dìbò Èkìtì. ṣùgbọ́n nígbà tí tèkìtì ṣẹlẹ̀, gbogbo àná là ń wò pé bóyá torí ebi ọwọ́ ibi tó mú kí wọ́n máa fọ́n búrẹ́dì ní Èkìtì, ọwọ́ ibi náà ti wá sí Ọ̀ṣun state. rice tútù nínú sachet nylon ẹ wá ń pín fáwọn tẹ́fẹ́ kan dìbò fún yín, fún àwọn tẹ́fẹ́ kan sọ yín déèyàn, fún àwọn tẹ́fẹ́ kan fún yín ní oore ọ̀fẹ́ tí àwọn ọmọ yín fi máa lọ léèwé nílùú òyìnbó. ohun tí ó kàn tẹ́rù wípé ẹ lè fi ẹ̀dá ìsìn wọn òun ni ráìsì tó wà nínú nylon. as if that is not enough, ẹni tẹ́ ẹ gbé fún òun náà tún fèpè tí ń dì pé ẹni tó bá gba ráìsì yẹn tí ò bá padà dìbò ó bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ wọn ṣépè. reason
tí observer fi jáde gangan nìyẹn. Torí pé bí àwọn èèyàn ṣe gádà tí wọ́n ń gba ráìsì lọ́wọ́ woman yìí, ó wà very sure pé kì í ṣe gbogbo wọn gan ló máa dìbò, débi ká má ṣe sọ pé gbogbo wọn ló máa dìbò fún ẹni tí ó ló fún wọn ní ráìsì. Now ṣe mọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ wa a ò mọ agbára tó wà nínú ohùn, a ò mọ ipa tí ọ̀rọ̀ ń kó. Àwọn bàbá wa wọ́n ní èpè òun ni àtẹ́lẹsẹ̀ ló ṣẹ́ tí ọ̀rọ̀ ẹ fi dojú dé. Nígbà tẹ́ fẹ́ fún àwọn èèyàn ní tán máa jẹ sínú, tẹ́ wá fẹ́ pèlè, ẹ ò tún wá ṣépè yẹn fáwọn tó gba ráìsì lọ́wọ́ yín. Generation coming, àwọn ọmọ wọn lẹ ṣépè fún. Ẹ wò, ẹ ń pín èso àjàrà fún bàbá, ẹ dẹ̀ ti fi sílẹ̀jà máa yọ eyín àwọn ọmọ wọn àti ìtàn ti bí àti ìtàn ti bí wọn. Ṣáwọn ọmọ wọn ló gba ráìsì lọ́wọ́ yín ló fi já àwọn ọmọ wọn lẹ́gbẹ́ ṣépè. Láyé àwọn bàbá yín tó ti ṣòṣèlú sẹ́yìn ní First Republic, àwọn èpè tí àwọn bàbá yín ṣẹ́ tán gbé àwọn ọmọ ṣẹ́ tán gbéra wọn ṣẹ́, òun ló bí ipò tí ọ̀pọ̀lọpọ̀ ìran Yorùbá wà lónìí. Torí òṣèlú agbára làwọn bàbá yín ṣe ń gbà náà, òṣèlú ká fàṣẹ sẹ́nu bára wa sọ̀rọ̀ náà ṣe. Ràbọ̀ràbọ̀ ọ̀rọ̀ tí wọ́n ti sọ sínú ayé ara wọn láti ìrandíran, òun ló ṣì ń jà lórí Yorùbá dòní. Èmi ìlẹ̀yìn náà tó ń gbìn, torí pé dájúdájú gbogbo wa la mọ̀ pé kì í ṣe gbogbo àwọn tó gbà. Ẹlòmíín kan gbàgbọ́ pé òun gba ráìsì kóun lọ jẹ́ tòun, àwòdì jẹun ìpè sanra. Wọn ò dẹ̀ mọ̀ pé agbára wà nínú òun. Nígbà tẹ́yìn tí wọ́n kó ráìsì fún pé kẹ́ ẹ pín fún mẹ̀kúnnù, ráìsì tútù láì ṣe pé bóyá ẹ fowó lé lórí kan lọ fi ra ta o. Nígbà tẹ́ fi pè tí ń dì láti fún wọn, ṣé ẹ ò tí ń sọ fún wa wípé tèpètèpè gan lẹ́gba pẹ̀lú ìbúra lẹ́gba níbi tẹ́ ẹ ti gbà. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ ní láti hangi kámẹ́rà kan lè mọ̀ wípé ẹ pín, torí pé pẹ̀lú èpè gan lẹ́yìn gan gbà lọ́wọ́ wọn. Bóyá ráìsì ń sìn, bóyá ó ti ní àwọn ìdí òòṣà kan tẹ́ ti kọ́kọ́ lọ kó sí for some days, some weeks or some months kan tó kó fẹ́yìn pé kẹ́ ẹ lọ pín. Ẹ wá ń fi ráìsì, ẹ̀ ń fi ń gba kádàrà, ẹ̀ ń fi ń gbàràdà lọ́wọ́ àwọn tẹ́ fẹ́ ṣèjọba lé lórí. Ẹ ní fámìlì, ẹ bímọ, ẹ wọ̀rọ̀ tó jáde lẹ́nu yín sínú ayé àwọn òbí àwọn ọmọ tí pọ́njú ń dà láàmú. Torí pé ẹni tí ọkàn ẹ bá balẹ̀ kò ní wá tò, ẹni tó bá níṣẹ́ gidi lọ́wọ́ kò ní fi iṣẹ́ ẹlẹ́ kó wá tò fún ráìsì tí ó ju dẹ̀ríkà méjì tẹ̀ ń pín fún wọn láyé. Náà ń sìn, ẹ gbé ráìsì fún wọn, ẹ fi pè tí ń dì, ẹ ò ronú ibi tán ti máa rówó ra ta tán máa fi sè, ẹ ò ronú ibi tán ti máa rówó repo, òróró, magí, gáàsì tán máa fi sè. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́ fún ní ráìsì nínú kó jẹ́ pé máa lọ tà, tàbí kán ṣe máa lọ máa yáwó repo, ra ta, ra gáàsì, ra igi ìdáná rèédú tán ṣe máa fi sí kan tó jẹun. Irú ráìsì bẹ́ẹ̀ lẹ fún èpè, lẹ fi pè gbélé wọn lọ́wọ́, so that nígbà táwọn àtàwọn ọmọ wọn bá ń jẹ, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jẹ ègún. ẹ̀ ń pákéjì ègún mọ́ tẹ́ fẹ́ fún àwọn tí wọ́n máa dìbò fún yín láti mú yín wọnú ìrọ̀rùn. Ẹ̀ ń fi ìnira sínú ayé ọmọ àwọn tó máa dìbò fún yín táyé yín fi máa bọ́ sínú ìrọ̀rùn. Ọlọ́run máa ń gbọ́ gbígbin olùkánjú. Bẹ́ẹ̀ ṣe pèpè fún àwọn èèyàn wọ̀nyí ní ráìsì yìí, ẹ̀yin gan máa padà rí ọwọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé inú fún oúnjẹ, oúnjẹ fún inú tó máa dópin lọ́jọ́ kan. Òun lẹ fẹ́ fún ọmọlàkejì yín tẹ́ ń ṣépè nítorí òṣèlú. Even kẹ́ni tẹ́ ń sọ pé kó wọlé tó bá wọlé, ṣó fẹ́ di Ọlọ́run sórí ibẹ̀ ni? Ṣé kò ní kú òun bẹ́ẹ̀ ni? Ṣáwọn kankan ló ti wà ń bẹ̀ kó tó di pé òun fẹ́ débẹ̀ yìí ni? Tóun bá tún kúrò ń bẹ ṣẹ́lòmíì ò ní débẹ̀ ni? Why is it tó fi jẹ́ wípé ẹ fẹ́ fúnyàn ní tó máa jẹ, tó yẹ kó bless sólẹ̀, tó yẹ kẹ́lẹ́dẹ̀ súre fún yín, ẹ fi pè tí ń dì? Ẹ̀yin olóṣèlú wa, ọwọ́ tí ẹ̀ ń introduce Yorùbá lọ yìí kódà ẹ̀ ń rídíkù Yorùbá lélẹ̀, ẹ̀ ń rídíkù generation lélẹ̀. Yorùbá ò ń ṣọ̀lẹ, Yorùbá ò kì í ṣọ̀lẹ o, ó dà lọ́mọdẹ̀gbẹ́ o, ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ. Kẹ máa pín ráìsì, kẹ máa pín búrẹ́dì fún àwọn mẹ̀kúnnù nítorí pé ẹ fẹ́ gba ìbò lọ́wọ́ wọn. Ohun tó rídíkù èèyàn ni. Ẹ ò tiẹ̀ lè ṣe little empowerment bí ò tiẹ̀ ní ju 20,000 naira kẹ fún wọn. Ẹ wá ń wọn ráìsì lé wọn lọ́wọ́ bí àwọn àlè máa ń jèrè. Ó jẹ́ nǹkan tó tàbùkù Yorùbá. Ewúrẹ́ àwọn tẹ́ fún ní ráìsì yẹn, ewúrẹ́ wọn bojú ẹ̀yìn o, ó máa padà dá ìpè padà sórí ẹ̀yìn àtàwọn tán fi ráìsì ràn yín iṣẹ́. Ìgbà kan náà láyé yín rí bí ayé àwọn tó tò tán gba ráìsì. Ohun tẹ́ dì
lónìí tẹ́ fi ní oore ọ̀fẹ́ pé wọ́n kó ráìsì fún yín pé kẹ́ máa pín, wọn ò bí yín kẹ́ẹ̀dì níjọ́ tán bí yín, process lẹ́yìn náà gbà tẹ́ fi débẹ̀. So àròpin lẹ́rù àwọn tẹ́ ń fún ní ráìsì pín tẹ́ fi sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. Lékeléke yìí ò torí Ọlọ́run tẹ́lẹ̀ mọ́ lù ohun tẹ́ fẹ́ jẹ lẹ́ ń wá, ó dẹ̀ jẹ́ ìbànújẹ́ ọkàn.